Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́run ọba lóyìn ó sì pọn lé ó sì kọ̀nfàmù ẹ̀ ayà bẹ́ẹ̀ wá pọ̀ ní Al-Qur'an àwọn oníwà lẹ́sí Wallazi yusalli alaykum wa malaikatuhu. ọlọ́run ọba ní ọba wo tí Yusalli alaykum. èèyàn bá fẹ́ sọdá tọba bá fẹ́ sọdá yóò wà ná àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ a ní ẹ̀rọ bá ń kí lágbájá àbí kọ́fọ̀ pa rẹ̀ ránṣẹ́ wọ́n ti gbà pọ́ba lọ́wọ́ kí wa àmọ́ ní tó bá mú ọba tó gbéra rẹ̀ dìde tó bá lọ bìkan gbogbo ilẹ̀ ọ̀rọ̀ fúnra Ọlọ́run ní wá ń tí ànábì Wallazi yusalli alaykum. nípa àsàlátù yìí ṣe àwọn àfá àwọn apin ike irú àsàlátù Ọlọ́run sí fà nábì gan inú ìṣọ́rọ̀ ní ọ̀rọ̀ ọjọ́ mi ó fi sọ tí tóbi bá nábì ṣe tó pé tàdà nábì wa Muhammad pàtàkì bá nábì ṣe tó bí ànábì ṣe wá tó ní àyà kan wá ń bẹ tó wá sọ ànábì àtàwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ òun ni Muhammad Rasulullah Muhammadu Rasulullah walladhina ma'ahu ashidda'u 'alal kuffar. Ruhama'u bainahum tarahum ruk'an sujadan yabtaghuna fadlan minallahi wa ridwana. Simahum fi wujuhihim min athari sujudi dhalika mathaluhum fi at-tawrati wa mathaluhum fil injil. Mathaluhum akhraja shati'ahu fa'azarahu fastaghlasa fastawa 'ala suqihi yu'jibu zurra'a liyaghiza bihimul kuffar. Wa'ada Allahu alladhina amanu wa 'amilu salihati minhum maghfiratan wa ajran 'azima. látọ̀dà níbi àwọn Muhammad tọ́lọ̀ fi ṣọ́gbà wọn àtàwọn tí wọ́n bá iṣẹ́ tọ́jọ ọrún wọn ń sẹ́pọ̀ ọ̀dẹ̀ ránìnẹ́bì yọ kó lára wọn ẹ̀lẹ̀ àwọn náà kó lára nẹ́bì ọlọ́ gbogbo yìí wọn pátá Abubakar ni Umaru ni Usmanu ni Sayyidina Ali karamallahu wajhahu kíkà gbogbo àwọn sàábé pátá tí wọ́n bá nẹ́bì níṣẹ́ ọlọ́mọ́sà bá a sì kẹ́ẹ̀gì fún wọn bá a sàlékún àánú fún wọn ọlọ́run bá wa yọ́nú sí wọn ọlọ́run bá gbà nẹ́bì ga sàpọ́nlé fà nẹ́bì jù báyìí lọ ṣègbàláyè fà nẹ́bì jù báyìí lọ ọlọ́dà nẹ́bì wa Muhammad ọgbàgbé ẹnìkọ̀ọ̀kan wa lọ́mọdé wa lágbà wa lọ́kùnrin wa lóbìnrin wa ara tòṣí wa ara jìnnà wa ọlọ́mọdé àgbogbo wa alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ألا بذكر الله تطمئن القلوب لا إله إلا الله 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 لا
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سلام الله أولا كلام صرفة شيء ألف وسامين الله فريد آمين مصطفى يونسي آمين وقدم صالح الله مصطفى يونسي آمين ولا يبدو في تحية الرسول الله kọmísàn àtàlẹ́ iná mọ́sàbà bá múládà rẹ̀ bá àmín bàbá wa ìmáàmù Hamza Alábólé ọlọ́mbà ayọ́mísù wọn àti wọ́n ti lọ láàrin èsì sọ́dún ibẹ̀ ọlọ́run yọ́nú sí wọn àmín àti ọlọ́dà àfà Àlífà Abdulrasaq ọlọ́run yọ́nú sí gbogbo àmín Adi Afsa ọlọ́mọsàbà yọ́nú sí wọn ó bá òkú wa ọlọ́mbà ayọ́mú sí wọn wá wọ́n láti wọn àwọn náà yá sẹ́kù sórí dáadáa ọlá ìta nábì wa Muhammad sallallahu alaihi wasallam البركة وإنه كل عيد الله عبد الرحمن يا متدب ولا أسمع لسنا ولا تجرب صلاتك ولا تعفت بها عبد بثقتك السبيلة عبد الله الذي لم ينتشي ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من السلك كبير تكبيرا كل الله كل الله كل الله مصرف في ولي يكون الله 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 كبيرا والحمد لله كثيرا فعبد قلبي في المريد طموح وفي نسيب صنع وصفات أين لا صفح مساء كل يوم دليل في سير صلاة الفاتحة مع جوهرة في أنهار ذكر الله سرا وزهرا الله وقلت يا غير الأنام محمد يا شيخ ووالله من قلبي ناديك Bàbá Adátàbí wọ́n ní kí wọ́n ṣàdúrà ní. Bàbá Adátàbí wọ́n ní wọ́n ṣàdúrà sí. Bàbá Adátàbí kí wọ́n ṣàdúrà. Ẹ fún àmọ́ kí fóònù ń yẹ ọmọ ẹ̀ mẹ́ta mú wa.